Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ tí wọ́n wà lórílẹ̀-èdè àgbáláyé. Ojú tó ń wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni èyí tó ń gbọ́ wà kò ní di láṣẹ Ọlọ́run Ọba. Lónìí sinimá tí a fẹ́ gbé yẹ̀wò, ó ní àkọlé rẹ̀ ní AKUDA apá kẹta. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button, ẹ má ṣe gbàgbé láti agúpọ̀ ìgbẹ́rẹ́ fún balẹ̀ tayín lólobó nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin wá kọ́gbé sinimá òwúrẹ́ sinimá òtàkìtà mìíràn bá jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì YouTube channel wa a máa ń sọ̀rọ̀ lórí movie review lọ́rọ̀ lọ́kan òjọ̀kan bíi àwọn movie èyí tí ó ní apá kìíní, apá kejì, apá kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá èyí tí a fẹ́ gbé yẹ̀wò lénìí wọ́n ní àkọlé rẹ̀ ní AKUDA. Sinimá ìlóyin ládùn lọ́pọ̀lọpọ̀, àwọn òṣèré tó kópa nínú rẹ̀ rí o. Àwọn bíi Odun Adekola, Yetunde Barnabas, iteledicon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ò ní rí jù báyìí lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rí, ire lójú owó rí, ire lójú gbogbo ọmọ rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn, ire o.